ní gbogbo ibi tẹ́ tí wò wá káàkiri àgbáńlá ayé pẹ̀lú ọ̀kan nínú àwọn gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò bàbá wa ìṣàpèjúwe ara yín fáwọn ará ilé. orúkọ tèmi ní Àríyọ̀ Abídèmí, wọ́n pè mí ní MC Finity. kí ló bí orúkọ yẹn MC Finity? nítorí ọ̀rọ̀ tó ti pẹ́ dé o àdúgbò náà wọ́n wà ọ̀rọ̀ tó ti pẹ́ ni ẹni tó fún mi lórúkọ yìí gan òwò lọ́kàn pé orúkọ yìí á gòkè tó báyìí ó kàn sọ ṣàkálá lọ́jọ́ náà ṣùgbọ́n àdúgbò lọ́wọ́ náà orúkọ náà gòkè lẹ́nu. ṣé ẹni yẹ kàn déédéé fún yín ni? ọkàn wo Finity mi ká máa pè é ṣùgbọ́n gbogbo mọ tí nǹkan tí Finity jẹ́ lọ́jọ́ tó sọ nígbà tí lẹ́yìn ọjọ́ náà ìmúra mi lọ check ẹ̀ infinity something that doesn't end something that doesn't kò ní òpin that's what infinity means. Ọlọ́run Olódùmarè nìyẹn. Ọlọ́run ṣeun. Ẹ fojú wo iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní bóyá 20 ọdún sẹ́yìn sí ìsìn ìyàtọ̀ wo ló wà láàrin iṣẹ́ yìí? ìyàtọ̀ ti bá rẹpẹtẹ ìyàtọ̀ ti bá ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ gidi gan rẹpẹtẹ àdúpẹ́ lọ́wọ́ àwọn tó ti sọ alọ́gà lóríṣiríṣi wọn pọ̀ rẹpẹtẹ Radio Lagos gbogbo àti mo tiẹ̀ special recognitions to so many broadcasters Dr. Abuja Mimante Fan Kalewia Gami bẹ́ẹ̀ náà mo tún kí ambassador Olúwaṣọlá Ọlámídépẹ̀kun tí gbogbo àwọn èèyàn ń pè ní parí dúdú mo kí Ọlọ́runwájú James Ọmọmiyínká bàbá Ìjẹ̀ṣà ibikíbi tó bá wà ọlọ́mọ fífún ní àlàáfíà tó yá aláwọn ọ̀gá lóríṣiríṣi níbi 20 ọdún sẹ́yìn iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ dàbí ẹni pé àwọn èèyàn kan máa ń rí bẹ́ẹ̀ pé nígbà tó gbàgbé tó bá ní event pẹ́msì lọ sí nẹ́ẹ̀sì tó bọ̀ nísìn wọ́n ti mọ yìí ẹ̀ they know what an MC means they know it's an host and icon at every event fún wọn mọ̀ iṣẹ́ pé ká sọ̀rọ̀ ní ibi ìnáwó àbí event fún nǹkan tó ṣe pàtàkì ìyàtọ̀ ti wà láàrin 20 ọdún sẹ́yìn káwọn tó dẹ̀ ń ṣe náà àwọn tó ń ṣe tí wọ́n mọ̀. Tálá lè pè ní àwòkọ́ṣe yín nídìí iṣẹ́ yìí àbí ẹni tó kọ́ yín iṣẹ́? ẹni tí mo tara ẹ̀ dìde kí n má fi gbogbo máa yọ kúrò James Ọlárẹ̀wájú Ògbéyìn nǹkan tí gbogbo àwọn pé ní bàbá Ìjẹ̀ṣà níbikíbi tó bá wà léwu ọlọ́ba mi fún ní àlàáfíà sàrà ẹ̀ gbogbo ara ẹ̀ jáde méèlè kò ṣe parọ́ kò ṣe bò mi tún lè gbàgbé Dr. Abuja Mimante ẹ̀sìn gbogbo pé ní Fan Kalewia náà àwọn tí mo gbára wọn jáde díẹ̀. Táwa ni àwòkọ́ṣe yín? Tí mo lè pe àwòkọ́ṣe mi lẹ́nu mo lè pe Fan Kalewia ní àwòkọ́ṣe he's a good mentor and never deny him anyway he's a very good someone. àwọn orí rédíò lẹ́sìn ṣe program fún ìgbádùn àwọn olólùfẹ́ yín? rédíò Sure Radio 97.5 mo ń ṣe ìròyìn gbòkègbodò ọkùnrin ní ojoojúmọ́ láti jọ Monday sí ọjọ́ látijọ́ Ajé sí di ọjọ́ Jímọ̀ ní aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lójoojúmọ́ lórí Sure Radio 97.5 FM ní wà ní kúrò ní tiwa yàmọ̀. Bóyá àárẹ̀ àwọn tó fẹ́ pè yín sí ayẹyẹ àbí nǹkan kan ìyẹn lè sọ nọ́mbà yín fáwọn olólùfẹ́? àwọn èèyàn fẹ́ pè mí ẹni lè sọ̀rọ̀sọ̀rọ̀ tó dáńtọ́ gbólóhùn ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09023618563 lẹ́ẹ̀kan sí ẹgbọ́ 09023618563. Ayẹyẹ 50 ọdún yín tó ń bọ̀ lọ́nà kí ni káwọn èèyàn máa retí àti pé ṣé àwọn olólùfẹ́ yín náà kọ́ wá ṣé aṣọ ló máa fi wọlé ní báwo lẹ́yìn fẹ́ ṣe? mo ti fi gbogbo ètò yẹn sí ọwọ́ aláṣẹ àtòrìrì 24/7 Àríyá TV Alhaji Abdulwasiu Tijani Aremu tí gbogbo yẹn ń pè ní Arems Entertainment. ok àwọn lọ́fẹ́ bá yín pákéjì ìvẹ́ǹtì yẹn àgbẹ̀. Infinity at 50 ó pọ̀ lọ́nà ẹ pé Infinity ojú ni kò ń ṣe àìmọ̀fólókò. àti pé kí iṣu tó diyan ogún iṣu lódò kágbàdo tó dẹ̀ pọ̀ wọ́n ro papọ̀. Watch out it's going to be bigger loud and bigger. Alhaji Aremu ṣé àwọn tí wọ́n bá raṣọ náà ṣé gbogbo èèyàn lẹ́pẹ́ káwọn èèyàn lè tètè máa fara kọ́ máa fọkàn sígbà táàbà raṣọ a máa wá sí birthday Infinity. ẹ pé Infinity omi ni Infinity ibi ò lọ́ọ̀dà ọ̀gọ́ tó máa kó wa náà lé ní pé kí wọ́n máa yọ wálẹ̀ láàrin ẹgbẹ́ wa táwọn ìlú máa ń bá wọn ṣe mọ́tò bá wọn ṣe ọlọ́wà dẹ̀ bóyá láti láṣẹ
adẹ ṣèlérí pé nǹkan tá máa ṣe gẹ́gẹ́ bí pass for everybody ó lè máa ní àwọn èèyàn lára gẹ́gẹ́ bí Infinity ṣe jẹ́ òye tó máa ń kóyàn mọ́ra ni máa ń léyàn sí so tó bá di ẹ̀tọ́ tó wà ní industry náà ó ti pẹ́ lọ́dún lórí today ó lè ṣe dáadáa ní ayé òun náà ń bá ayé dọ́gba ó bá pàdọ́gba so òun náà ti celebrate àwọn èèyàn tó yẹ pé inú ẹ̀ máa ń tu ó ní àwọn èèyàn ní olóde wàá kàn báyìí so àwọn olórí tóun náà ti bá ṣe àtàwọn tó ti mú pé èèyàn ní èèyàn gidi ní ìgbọ́n náà máa láti lókè lọ́sùn lọ́sì láti wá bá ṣe ayẹyẹ ọjọ́ ìgbẹ́ tó ń bọ̀ lọ́nà. ẹ̀yin gẹ́gẹ́ bí gbajúmọ̀ promoter ṣé ẹ ti ní lọ́kàn pa olórin báyìí o Saheed Òṣùpá ló fẹ́ wá ṣeré o kíní kan àbí kò tí ì sí ẹ tí ì bẹ̀rẹ̀ plan. ìpínlẹ̀ náà pé Infinity omi ò lọ́ta rẹ̀ òṣèré tí òun náà bá ṣe fújì ní òdùdú ní hip hop ní gbogbo ẹ̀ ló wà so gbogbo ló náà la pè látòrí fújì ìdùdú tó jẹ́ pé àwọn olóòtú tó ń gbọ́ níta tó wà níta táyé dáhùn tó ń dáyé mọ̀ wọ́n dẹ̀ mọ̀ pé èèyàn ní ọmọlúàbí ni mo nígbà pé mo náà máa ṣàkọọ́lé ẹ̀ ọmọ àlágbọ́ ẹ̀ náà ẹgbẹ́ ẹ̀ lágbára Ọlọ́run. bóyá àwọn orí àwọn tó fẹ́ pè yín pé Alhaji Aremu báwo lọ́jọ́ yẹn ṣe fẹ́ lè ń jẹ́ lè sọ nọ́mbà yín fáwọn olólùfẹ́ yín. fún àǹfààní àwọn tó wá fẹ́ pè wá fún ayẹyẹ 08066221254. ẹ sọ lẹ́ẹ̀kan sí. 08066221254. nọ́mbà tèmi ò jẹ́ ń ṣe nọ́mbà tó yẹ pé ó wà káàkiri ó dàbí fáírọ́ọ̀sì ó tàn kárí ayé ni àwọn èèyàn mọ̀ ọ́ mọ̀ RM Entertainment ó dàbí owó ni ẹ ṣe o wọ́n ní kó fún ọmọdé orí a máa rí yín bá òṣìṣọ́ tẹ̀lé oṣù tẹ́ ní o. ẹ ṣe.